Alase Nimi, IreTV. Mo ro dédé, mo kù dúdú. Mo ro dédé, mo kù dúdú. Bẹ́ẹ̀ ni o, lẹ́ni spaghetti àti ata dídín. Ṣó ti yé yín? Ẹ fẹ́ mọ tweet tí mo máa fi dín ata. Tó bá ń follow recipe bí mi ṣe máa ń ṣe oúnjẹ, especially àwọn stew mi, you can never go wrong. Yes. Mo tó tán ni mo ṣe ń fọ. Alase ni mí, kò yé yín. Ẹ káàbọ̀, ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ mi, it's a very lovely place to be. To learn and unlearn. Àwọn kankan tẹ́ mọ̀ nípa cooking tẹ́ mọ̀ pé ṣé báyìí lọ ṣe ń ṣe, let me try this twist. Do you get? Àti pé bíbá a máa ń kọ́ra wa ní ẹ̀kọ́ ni. If you have not subscribed, please kindly join the family. You are welcome. I will be glad to accept you. Kí la nílé ni? Ìyẹn ni spaghetti, white spaghetti àti ata dídín. Our focus, our main focus gangan ni ata dídín yẹn. Ó ní àwọn twist kan. You don't want to miss it. Kí làwọn èròjà mi? Spaghetti, òun rè, òróró, ẹja lélẹ̀, which is smoked Titus fish. Mo ya gbogbo ara ẹ̀ yẹn. Ṣó ti yé yín? Mo ya. Then ìwọ tó bá like ara ẹ̀ bẹ́ẹ̀ you might leave it, but sometimes ó máa ń wù mí ní ìfẹ́ rí, sometimes but on this recipe mo like ẹ jẹ́ ká ya ara ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ onions. If you are my fan, if you are my follower, you know so well that I love onions. And I'm an advocate of ẹ máa lo àlùbọ́sà dáadáa. Ó dáa, ó máa ń jẹ́ kí taste oúnjẹ kó sweet. So ata lílọ̀ wà lílé, kí lè mo lọ sí bíbáyìí? Ìyẹn ni rodo àti tomato. Ó ti tán. Rodo àti tomato wo ni mo rọra ṣá sí bíbáyìí. Ṣó ti yé yín? Then ó ti mọ̀ mí, green, yellow and red bell pepper. Àwọn ata traffic light mi òun lélẹ̀. Paprika powder lélẹ̀. Rosemary lélẹ̀. Adun ọbẹ̀, curry, Isebe àti thyme. Gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni. I love to use spices, but ẹ má máa jẹ́ kí spices ní kó ṣe kíni kó já anything tẹ́ bá ń sè. Let's get started. Kí la máa ṣe? The thing we want to do first is omi mi ti ń hó lọ. Ó ti ń heat up. Mo ti gbé omi kaná. Tẹ́ bá dẹ̀ notice ẹyin wà nù ẹ̀. Mo ti gbé omi kaná. Nísìnyí máa rọra add little onions. Òróró ó wà lójú ẹ̀. Then mo ti add iyọ̀. Kí ló wà nù omi? Òróró, onions tí mo dẹ̀ ti dà sí àti àlùbọ́sà pẹ̀lú salt. Òun ló wà ń bẹ̀. Èmi fẹ́ fi ẹyin jẹ ni mo ṣe ń bọ ẹyin nù ẹ̀. Tẹ́ ẹ bá lo ẹyin, all well and good. Kò sí bẹ́ẹ̀ ṣe ṣe tí ò bá mi lára mu. Ẹ ṣáà follow recipe, ẹ follow steps yẹn. So báyìí, mo fẹ́ jẹ́ kí omi yẹn kó hó dáadáa ká tó da spaghetti wa sínú ẹ̀. Now, tí yẹn ṣe ń hó lọ, ẹ jẹ́ ká continue lórí ata yẹn gangan. Ata yẹn, trick yẹn, twist yẹn, òun la fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Kí ni máa ṣe? Pot mi ti ń gbóná lọ. Mo dẹ̀ máa ń sọ, ẹ máa kọ́kọ́ gbé pot yín sórí iná kí gbogbo germs yẹn, kó kú lọ. So, màá wá da òróró sí. Spaghetti àti ata yìí ó máa ń kọ́ wọ̀ọ́rìn dáadáa, like tẹ́ bá dín dáadáa bí mo ṣe kọ́ yín yìí, ẹ máa love ẹ̀. So ẹ jẹ́ kó ṣe kí ni kó heat up díẹ̀. Ní wàrà ṣíṣà ẹ̀yin fit fine. Ẹ má sọ pé òróró yìí ti pọ̀ jù and all that. Tó bá jẹ́ olive oil ẹ lò. Tó bá jẹ́ coconut oil ẹ lè lò. Ó ti yé yín. So but everything ìwọ̀ntúnwọ̀nsì ni. Ẹ jẹ́ kí n nísìnyí máa wá da onions mi sí. If you know me so well, this part of my cooking, mi ò kí ń ṣe kí ni, mi ò rush ẹ o. Mo máa jẹ́ kó sọ̀tẹ̀ kó marry ara wọn dáadáa. Like kó ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ kó lẹ́pọ̀ dáadáa. Tí àlùbọ́sà yín bá tún ró dáadáa sí, whether your palm oil or your vegetable oil, ó máa tún jẹ́ kí meal yẹn kó taste differently. That is it, and I'm very sure about that. Tẹ́wárẹ́ yìí tẹ́ ẹ bá like kẹ́ máa rí àlùbọ́sà rárá, ẹ try as much as possible kẹ́ ẹ lọ sí channel mi all around the social media. Kẹ́ wo bí mo ṣe kọ́ yín bó ṣe ń preserve onions, blended ones. So tẹ́ bá fi blended, gbogbo iṣẹ́ tó ń ṣe tí eléyìí náà ń ṣe báyìí náà ni blended náà máa ṣe. But please always endeavour to what?
to use onions. So ẹ mo fẹ́ kó translucent dáadáa yẹn kó tú oró sí dáadáa kó marry dáadáa so nígbà yẹn ṣe filẹ̀ while that one tó ṣe ń dín lọ omi mi ti hó. Màá ní láti kó spaghetti mi màá ní láti kó sínú ẹ̀. Ìwọ tó bá like kó máa kán spaghetti feel free kó kán ìwọ tó bá like kó kán ẹ ṣe bẹ́ẹ̀ yẹn bọ̀ èmi ń tèmi o mo like nǹkan spaghetti tí bá dẹ̀ ti kan mi kan jù bẹ́ẹ̀ kó má lọ dìpọ̀ ẹ máa split ẹ̀ báyìí ṣó ti yé yín so that tó bá máa jiná ó máa dúró wán ó ti yé yín báyìí so bẹ́ẹ̀ ni so kíní ti ẹ steer a lè fọwọ́ méjèèjì dáná ìtọ́jẹ́ ń sáré ó yé yín ṣe ti rí báyìí màá wá kan màá yá ṣe báyìí mo ti fi iyọ̀ sí inú omi yìí o mo dẹ̀ ti rọra fòróró sójú ẹ̀ o ẹ má yẹ kí gbogbo ẹ ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ just little ẹ jẹ́ kí spaghetti wa kó máa ṣe kí ni no wastage in my kitchen ẹ dà á sí omi yìí mo máa like spaghetti kí omi kó level ẹ̀ dáadáa so that àárọ̀ á dẹ̀ lè túká fún rẹ̀ so màá wá cover ẹ̀ báyìí ìyẹn á máa ṣe kí ni á máa jìnnà lọ bẹ́ẹ̀ so nísìn àlùbọ́sà wa a ṣì lè lò báyìí because ó kàn golden brown lọ ni ẹ jẹ́ ká wá rọra yí náà lọlẹ̀ díẹ̀ nísìn àlùbọ́sà ti ṣe kí ni ó ti dín dáadáa ó ti ṣẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ ẹ jẹ́ kí wọ́n rọra fi kọrí sí i kọrí àti àlùbọ́sà flavour ẹ̀ náà ó máa ń fine bàjẹ́. So ní báyìí màá try láti gbé ata mi tí mo sọ fún yín ta wẹ́ síbẹ̀ òun ni. Màá try láti ṣe kíni màá try láti wẹ̀ síbẹ̀. So nísìn nǹkan tí mo fẹ́ ṣe spices tí mo máa fi sí ìwọ̀ntúnwọ̀nsì ni so paprika powder mi ni ṣẹtiri wọ̀nba rosemary mi wọ̀nba thyme wọ̀nba ni then màá wá gbé adùn ọbẹ̀ ní ṣínkín àti ìsebẹ̀ lóní fẹ́rẹ́fẹ́ màá wá give it a stir like this a máa wá ṣe kí ni a máa wá cover tá bá ti cover á fún ní like kó dín dáadáa ẹ má rush ata yìí rárá ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó fi tú ọwọ́ ẹ̀ that's not to say pé kẹ́ filẹ̀ kó jóná o ẹ fi sílẹ̀ kó dín dáadáa tó bá ti dín ẹ rí gbogbo òróró yẹn á ti léfòó á ti dín ẹ̀yin náà á rí ojú ẹ̀ pé ó máa fine tẹ́ ẹ bá jẹ́ kó dín dáadáa kò ní bá spaghetti yín lọ tààrà so ẹ máa need láti jẹ́ kó dín dáadáa so now I'm going to cover it tó bá dẹ̀ pẹ́ lè filẹ̀ tẹ́ bá fẹ́ cover it you can open it like this but èmi máa like láti cover tèmi wọ́n wá padà wá ó yẹ kó dín dáadáa tó bí like 10 because ata tí mo dà sí yẹn ààbọ̀ àpọ̀ṣá ni so fẹ́ kó dín like bí i 10 to 12 minutes dáadáa màá wá cover ẹ̀ sìn exactly so ẹ jẹ́ kí n fi yẹn clear bí báyìí spaghetti wa ń jiná lọ òun náà dèrè after 10 to 12 minutes màá padà wá we'll check everything I will be back. So ó ti tó like 12 minutes tata ìṣe ń dín tẹ́ bá wà níbí gan a ti máa fi yín mú yes that was what I said ẹ jẹ́ kó dín dáadáa ẹ wojú ẹ̀ gan lásán exactly. Now what we are going to do now is a máa kó ẹja wá sí ẹ gé ẹja yẹn sí ẹ má rùn jù ẹ rọra gé sí báyìí ẹ gé sí báyìí. Ata tó lọ bó orí abọ́dé orí abádìbò orí abádìbò ẹ pé mi ò rùn jù ẹ kọ̀ rà gbé báyìí ṣó yé
Shonyekebu. Màá rọra ṣe kí ni àwọn green bell peppers wà for colours, for toppings, for sweetness. Ẹ̀rọ àgbèsí bẹ́ẹ̀ wọ́n sí. Torí pé àti dín dáadáa. A máa wá fi ilẹ̀ again for like maybe just 2 minutes. Kàn ṣe kí ni? Kàn marry ẹja yẹn dáadáa. Then after which, ẹ jẹ́ ká sáré check spaghetti wa. Oh, ṣé ti rí? Oh, spaghetti yìí jojú ń gbèsè. Ó jojú ń gbèsè. Ó jojú ń gbèsè. Ṣé rí? Ẹ bó ṣe rọra ẹwà rẹ̀. Ó yọra ń yọ. Kí ló dé? Can you see? So spaghetti yẹn ti ṣe kí ni? Ó ti rọ̀. Spaghetti ti ṣe kí ni? Ó ti jiná. Kò dẹ̀ lẹ̀pọ̀. Nǹkan tí mo fi sọ fún yín nìyẹn. Ẹ ti rí. Process wa téèyàn máa fi ń ṣe spag náà. Ẹ bóyá dúró re. So nísìn, I will sieve the spag. I will, máa peel ẹyin mi and all that. Tàbá máa padà wá next, I feel serve. I'm coming. I will be back. Mo ti sieve. Oh wow, ṣé ti rí báyìí. Ẹ̀rù ojú ata mi o, ẹ̀rù ojú ata mi àbẹ́ ò rí. Bó ṣe ó sọkútù ọ̀wọ̀ sọkú. So ẹyin tí mo bọ̀ mọ́ spag yẹn, àwọn arọra kò sí báyìí. Oh, but ẹ̀yin tẹ́ bá like kí ẹyin yín mu ata, you can exclude this part. So báyìí, màá wá ṣe kí ni? Màá paná díẹ̀. So now ẹ jẹ́ ká serve spag wa ká wá serve ọbẹ̀. Kẹ́ wá rí bó ṣe kọ́ wọ́n rìn. Tọyọ ọ̀ràn títọ́ fine. Ẹ wo bí spag ṣe dúró re tó ń wò. Spag mi báyìí lómi àṣẹ spag báyìí máa wo rakọrakọ ni. You better follow this recipe. Follow this step o. Tẹ́ bá fẹ́ kí mi àti yín máa jà. A lè jà o. Mi ò kí ń báyọ̀ jà, mi ń bínú o. Mi ò ṣe kí ni mi ò bínú. Ṣẹ́yìn náà rí bí spag ṣe dán lójú ni tó dúró re tí ò lẹ̀pọ̀ tí ò wọ́n pọ̀. Beautiful, like beautiful. Now ẹ jẹ́ kí n ṣe kí ni? Ẹ jẹ́ ká wá serve ọbẹ̀ wa tó yọrantí. Ẹ ti rí. Ẹ má yẹ kí òróró púpọ̀ jù. Ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo ẹ̀. Ẹja yẹn náà, ọmọ Alubosa. Look at that color. Look at that color. Look at it now. Ẹyin mélòó lẹ lè jẹ tán? Of course, a fẹ́ pí ẹ̀ nínú studio. Èmi ní kọ́kọ́ ni màá dájẹ́ lé. Ẹ má bù mí. All right. Ọmọ oúnjẹ ló dùn tó yìí bí kí tẹ̀ wá jẹ́ ni, but I have to because I'm the one that cook it. I cooked it. Jẹ́ ẹ̀sẹ̀ kọ́kọ́ taste ata igangan ni. Àtẹ́wọ́. Mo like àtẹ́wọ́. Ọmọ tó bá ṣe déédéé. Ẹ jẹ́ ká gbóríyìn fún. Ẹ gbóríyìn fún mi, aláfẹ́ ni mí, má pa mí náà. Kẹ̀ má pa mí náà. Kẹ̀ má pa mí náà. Oúnjẹ yóò ṣe kí ni? Ó yanran tí ó bù wáyà. Bí ẹ ń bọ̀ bẹ̀ sí. Èmi lè ní bẹ́ẹ̀ odùn ní òṣèlú fi jẹ spaghetti yóò lẹ pa. Ó dùn pa. Ó ṣe kí ni? Ó dùn pa. Ó dùn pa. I love my cooking. Please follow it. Ẹ mọ̀ pé mi ò tiẹ̀ lè tàn yín. Wọ́n ní èèyàn méjì ló máa ń tàn yín tó bá ń parọ́ fún àtẹni tó ń parọ́. Èmi ò parọ́. Mi ò dẹ̀ parọ́ fún yín. Ṣó ti yé yín? Mi ò tàn yín. Just follow it through. Kẹ́ wá mọ bí spaghetti àti stew level yín ṣe máa go apex. Yes, so highest order ni. I love you guys. Ire lọ́jọ́ gbogbo. Sign out.